ó ń rúgbó bò àwọn afọbajẹ ìlú ọ̀yọ́ kọ ìyànsípò owóade gẹ́gẹ́ bíi aláàfin ọ̀yọ́ tuntun. ìgbìmọ̀ àwọn afọbajẹ nílùú ọ̀yọ́ ti kọ ìyànsípò ọmọọba abímbọ́lá owóade látọwọ́ gómìnà ṣèyí mákindé gẹ́gẹ́ bíi aláàfin ọ̀yọ́ tuntun. àwọn afọbajẹ ọ̀hún ni wọ́n ṣe àpèjúwe ìyànsípò owóade gẹ́gẹ́ bíi èyí tí ò tọ̀nà tí ò sì fẹsẹ̀ múlẹ̀ rárá. síwájú lọ́jọ́ etí tí í ṣe ọjọ́ 10 inú oṣù kínní ọdún 2025 níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti kéde wípé gómìnà ṣèyí mákindé ti buwọ́lu ìyànsípò owóade gẹ́gẹ́ bíi aláàfin ọ̀yọ́ tuntun lẹ́yìn ọdún méjì tí ipò náà ti ṣófo. nígbà tí wọ́n máa fèsì nínú lẹ́tà kan tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà gbà tọwọ́ agbẹjọ́rò wọn adékúnlé ṣọ́balójú lọ́jọ́ etí, àwọn afọbajẹ 5 láti ìlú ọ̀yọ́ kéde ìyànsípò ọ̀hún gẹ́gẹ́ bíi eléyìí tí kò fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n ní àwọn kọ́ ni àwọn yan ọmọọba abímbọ́lá owóade fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún, tí wọ́n tẹpẹlẹ mọ́ pé ẹni tí àwọn yàn fún ipò aláàfin tìlú ọ̀yọ́ tuntun ni ọmọọba lukman adélọ́dún gbádégẹṣin. àwọn afọbajẹ 5 tí wọ́n ṣe ìfiléde ọ̀hún ní olóyè yusuf akínadé tí í ṣe báṣọ̀run tìlú ọ̀yọ́, olóyè wákíl akíndélé tí í ṣe lágúnná tìlú ọ̀yọ́, olóyè hamzat yusuf tí í ṣe akínníkùn ọ̀yọ́, olóyè wahab oyètúnjì tó dúró fún aṣípa tìlú ọ̀yọ́ àti olóyè gbadebo mufútàù tó dúró fún alápinni tìlú ọ̀yọ́, tí wọ́n sọ di mímọ̀ pé nínú ìpàdé tó wáyé lọ́gbọ̀njọ́ inú oṣù kẹsàn-án ọdún 2022 níbi ìpàdé àwọn afọbajẹ tó wáyé ní ìbámu pẹ̀lú ìlànà ìfinijoyè ti aláàfin ọ̀yọ́ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 1961 ni àwọn afọbajẹ ni wọ́n ti fẹnukò tí wọ́n sì yan ọmọọba lukman adélọ́dún gbádégẹṣin gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ aláàfin ọ̀yọ́ nípa ètò ìdìbò látọwọ́ àwọn afọbajẹ ọ̀hún tó sì jẹ́ wípé òun ló ní ìbò tó pọ̀ jùlọ, tí wọ́n wá ṣe àfikún rẹ̀ pé gbogbo ìpàdé yòówù tó lè wáyé ní ọ́fíìsì gómìnà lọ́jọ́ 9 inú oṣù kínní ọdún 2025 tàbí ní ibòmíràn láti yan ẹni tí gómìnà fẹ́ gẹ́gẹ́ bí aláàfin ọ̀yọ́ tuntun kì í ṣe wípé ó tàpá sí òfin ìṣẹ̀dálẹ̀ nìkan, ó tàpá sí òfin ìyànsípò aláàfin ọ̀yọ́. fún ìdí èyí kò bá òfin mu, kò tọ̀nà, bẹ́ẹ̀ sì ni kò fẹsẹ̀ múlẹ̀ rárá, àti wípé kì í ṣe ojúṣe gómìnà láti ṣe ìpàdé pẹ̀lú àwọn afọbajẹ kan àtàwọn olóyè pàjáwìrì kan láti yan aláàfin ọ̀yọ́ tuntun lọ́jọ́ 9 inú oṣù kínní ọdún 2025 kí wọ́n sì sáré ṣe ìbuwọ́lù ìyànsípò rẹ̀ lọ́jọ́ 10 inú oṣù kínní ọdún 2025 bákan náà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ àtótó